yà ẹ kú dédé wòye o gbogbo ọmọ nàìjíríà ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Ọ̀rọ̀ lórí Bọ́lá Ahmed Tinubu ni mo fẹ́ bá wa sọ àti EndSARS. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ní pàtàkì jùlọ àwa ọmọ Yorùbá, ṣé ìwà táwọn hù ìṣó dáa? Àwa ní pẹ́pẹ́sẹ́ Bọ́lá Tinubu òun ló kó àwọn ológun kan lọ́ọ́ máa yìnbọn ní tógèètì Lẹ́kì. Ṣó dáa bẹ́ẹ̀? ẹ wádìí nǹkan ẹ sì bẹ̀rẹ̀ sí ń àtìlé lórí. Ṣé wàyí dáa? Ṣé wàyí ṣó dáa? Ẹ bẹ̀rù Ọlọ́run. Ṣé ẹni tó tún ìlú Èkó ṣe láti 1999 tó jà fún democracy láyé nàdẹ́kò, òun ló máa sọ pé kí ìlú kó wá bàjẹ́? Wọ́n ní onílù kò ní jẹ́ kí ìlú kó bàjẹ́ láéláé. Ṣé ní Tinubu ni ló máa sọ pé ẹ lọ máa yìnbọn sáwọn ọmọ ọlọ́mọ tó jẹ́ pé òun gangan láṣáájú ẹni tó ń jà fún democracy? Ẹ dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run. Gbogbo àwọn tí Tinubu gbẹ́ lẹ́yìn tó sọdọ̀ èèyàn lónìí tó wá fi bí ṣú tó ń dalẹ̀, ẹ wò ó, bọ́mọdé bá ń dí ọ̀lẹ̀ dà nǹkan burúkú á máa yọ ṣe. Ẹ kọ́ntínú, ẹ bọ́ lọ́hùn bẹ̀. Ẹ bọ́ lọ́hùn bẹ̀. Kí ni Tinubu ṣe fún yín? Òun rèé o. Ìkan tá a gbójúlé nílẹ̀ Yorùbá rèé. Ẹ fẹ́ pa àbí bẹ́ẹ̀ ṣe pa Abíọ́lá. Ẹ jẹ́ káwọ́lọ́wọ́ jẹ́ ààrẹ. Ẹ jẹ́ kábíọ́lá jẹ́ ààrẹ Nàìjíríà. Ó tún fẹ́ kàn wá báyìí ní táàmù Tinubu. Ẹ tún gbógun. Àwa ọmọ Yorùbá yìí náà ni àtúgbógun ti Tinubu. Àtúgbógun tì í. Òun ló ní tógèètì, òun ló ní rental hotel, òun ló ní gbàǹdó làwọ̀. Ẹjọ́ láti ní àtọ́jọ́ tí aláyé ti dáyé ní ìrànwọ́ lówó ti wà, ní ìran mẹ̀kúnnù ti wà. Ẹ wo káwa yìí, kò dọ́gba, Ọlọ́run dá dọ́gba. Bẹ́ẹ̀ ni Ọlọ́run gbọ́lá fún nìyẹn. Ẹ jẹ́ ká gbà fún. Ẹ jẹ́ ká gbà fún o. Ó ṣe gbà ó ṣàwọ̀. Ẹ jẹ́ ká gbà fún. Bẹ́ẹ̀ ni mo sọ. Kí ló ṣe fún yín? Kí ló ṣe fún yín tá a fi gbógun tì? Àwa Yorùbá, àwa kó Haúsá àti Ìgbò, a kó wọn lẹ́yìn. Àwa bẹ̀rẹ̀ sí ń ba nǹkan ìní wa nílẹ̀ Yorùbá lẹ́kọ̀ọ́. Àwa bẹ̀rẹ̀ sí ń bàjẹ́. Olúwa, àwa bẹ̀rẹ̀ sí ń bàjẹ́. A bẹ̀rẹ̀ sí ń dàlúrú fún ara wa. À ń ba nǹkan wa jẹ́, nǹkan níwà, gbogbo àwọn heritage wa. Ẹ lọ gbé ọ̀pá àṣẹ ọba. Ẹ lọ dààfin ọba Ìkòrú, ọba Akínolú. Ẹ jọ kí la gbé kílẹ̀ jù? Ẹ sọ fún wa, kí la gbé kílẹ̀ jù? Ń tẹ́ bàjẹ́ yìí pọ̀. A sọ pé ìjọba ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni, a sọ pé ìjọba ṣe dáadáa o. Gbogbo nǹkan tí à ń fẹ́ pé kíjọba ṣe fún wa, wọn ò tẹ̀ tí ṣe é, wọn ò ṣe dákan bẹ́ẹ̀. Iná pẹ̀lú. We need a stable light in Nigeria. Yes, a dẹ̀ fẹ́ ọ̀nà tó dáa. Bí ìlú bá wà tí ọ̀nà bẹ̀ ò bá dáa, kò lè sí development. Tí ìlú bá wà tó bá síná, kò lè sí development. Economy ìlú ẹ̀ kò lè balance. Gbogbo àlà ń jà fún even EndSARS yìí àjọjà fún ni. Ẹ lọ wo social media mi. Gbogbo àjọjà fún bẹ́ẹ̀ ni àjọjà fún ni. Ń bò di pé àwọn nǹkan mi wọ̀, òun la ṣe fà sẹ́yìn. Ó tẹ̀ wá dùn. Ó wá dùn mí fáwọn òṣèré wa. Àwọn òṣèré wa. Bíbélì ni wádìí ohun gbogbo dájúdájú kí wọ́n kó lè de ètò ṣe òtítọ́ kó lè dìmú. Ẹ wá bẹ̀rẹ̀ sí lọ ń post oríṣiríṣi. Ẹ wá gbé kámẹ́rà, ẹ wá ń rìkọ́dù ara yín, ẹ gbé fóònù, ẹ ń rìkọ́dù ara yín. Ẹ wá sun ẹkún òfò, ẹkún tó máa pa yín. Aláìníròrí ara Gálátíà ni. Bẹ́ẹ̀ ni àwọn òṣèré àwọn tẹ̀ wá àwọn dé tó jù lẹ́ǹbẹ̀. Gbogbo àwọn tó ń jẹ owó Tinubu tó ń jẹ náà láti ń jága tó ń jẹ pọ̀ ẹ̀. Tó yẹ nígbà tí wàhálà dé tó yẹ kó dìde gbà kò yẹ kó rí báyìí. Ẹ lẹ wá dìde, lẹ wá sun ẹkún lẹ gbé. Ẹ tí ọ̀fọ̀ bá ṣẹ̀kọ́ ló máa rìkọ́dù ara ẹ̀. Ẹ tó bá ń sun ẹkún tó tọ́, òun kọ́ ló máa rìkọ́dù ara ẹ̀. Bẹ́ẹ̀ ni òun lọ́kọ́ máa rìkọ́dù. Ẹlòmíì ló máa rìkọ́dù ẹni tó bá ti ń sun ẹkún. Kì í ṣe wo ló máa gbé fóònù dá ló máa rìkọ́dù ara ẹ̀. Ẹkún òfò lẹ́sùn. Gbogbo ẹkún tẹ̀ ń sun yẹn, òun message tẹ́ fi ń pass sáàrin ìlú ni pé Bọ́lá Tinubu ti bàlú jẹ́. Ó ti pààyàn rẹ́kẹ́rẹ́kẹ́. Ó ti dá wàhálà lẹ̀. Message tẹ́ ń pass àwọn aráàlú nìyẹn. Bẹ́ẹ̀ ni
òun lẹ mẹ́sẹ̀ 10% táwọn alùpùpù òun náà sì àtìlé lórí náà lọ fi ń fọ́lé ẹwọ gbogbo ẹgbà míì wọ́n lọ jójó TVC BRT tó ṣe fún masisi pé ká máa fi ṣe kó máa relief wa lórí ọ̀rọ̀ tráfíkì lẹ́kọ̀ọ́ bí 100 àbí jù bẹ́ẹ̀ lọ ẹ lọ jó sọnù gbogbo nǹkan àmúṣọrọ̀ ajé ilẹ̀ Yorùbá ẹ lọ jó sọnù ẹ jọ tó Ọlọ́run ẹ jọ kí ló dé tá à tẹ̀ nírò rí àwa Yorùbá tá à nírò rí ibo wa ń tì wá lẹ́yìn wà pẹ̀lú wa Hausa náà pẹ̀lú àwa ń lé ọmọ wa kiri wọ́n ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí ọmọ sídìí ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yàn ní tíátà wa tẹ́ lọ ń yára yín tẹ́ ń ṣe dírámà lórí fóònù ó kù díẹ̀ káàtó fún yín o ojú tì mí fún yín ìkan tẹ̀ sọ pé òun regret pé òun dìbò fún APC ṣé wọ́n wá wọ ẹ lé ẹni ó gbowó ni ṣé ò gbowó ọ̀fẹ́ ló dìbò fún APC ṣé wọ́n tiẹ̀ dìbò ni ọ̀fẹ́ ló ṣiṣẹ́ ni ó gbowó ni ó gbowó bó Tinubu ni kóró gbá lẹ́nu ẹ ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn ń wò wá ni message tá a bá ń pass làwọn èèyàn máa ń believe gbogbo àwọn òṣèré àwa dákẹ́ rọ́rọ́rọ́ àti kò sí ètò sọ̀rọ̀ níwá lórí ọ̀rọ̀ Bọ́lá Tinubu gbogbo wọn wá àwọn tó ẹ ti lọ France ó ti sá lọ France ẹ lọ lágé mọ́ ẹ lọ fọ ẹ pa bẹ́ẹ̀ ṣe pàbíọ́lá bẹ́ẹ̀ni ẹ pa bẹ́ẹ̀ ṣe pàbíọ́lá àjọṣe protest ni èmi gan gbọ́ against EndSARS ẹ lọ wo post mi ẹ lọ wo post lómi lórí social media àjọṣe ni ṣùgbọ́n pò nígbà tó dìbò tó fẹ́ di nǹkan míì òun la fà sẹ́yìn àìmọye àwọn kan tẹ́ pé ṣe ilé wọn náà jókòó sí tó ń pé wrong information náà gbé kiri ẹ máa gbọ́ ẹgbẹ́ fake news oríṣiríṣi àti tó ṣẹlẹ̀ ní Nọ́mọ̀ṣín àti tó ṣẹlẹ̀ lágége tó ṣẹlẹ̀ ní Kóòdù tó ṣẹlẹ̀ káàkiri ẹ tàgẹ̀mọ́ wàhálà tó ṣẹlẹ̀ ní tógèètì Tinubu ló pa wọn òun ló sẹ́ńdà mí kí ló dé kí ni Tinubu gbà lọ́wọ́ yín kí ló gbà lọ́wọ́ yín Ọlọ́run àdá epo Tinubu iyọ̀ Tinubu ata Tinubu tẹ̀ jẹ Ọlọ́run àdá fún yín kí ló dé tá à tẹ̀ nírò rí àwa Yorùbá tá à nírò rí ó mà ṣe o ṣé ẹ mọ̀ pé èkó tọ́lọ̀ yọ̀ ọ̀dà fún Yorùbá yìí ṣé ẹ mọ̀ pé ó ń bí àwọn kan nínú ni ó ń bí wọn nù ẹjọ́ ńgbà tẹ́ bá pa Tinubu ẹjọ́ ta lẹ́ fẹ́ fi ṣe lórí wa ṣé àwọn ọ̀dàlẹ̀ gọ́vnọ̀ tí àwọn gọ́vnọ̀s mínísítà tó ti dìde lára Tinubu tó yẹ pé òun ló empower wọn òun ló gbé wọn débẹ̀ ẹ wá ń bínú ẹ ń bínú Tinubu olórin kan ní Ọlọ́run fọmọdé lókìkí ẹ ìwọ wá ń bínú ṣé bọ́lọ́run rí ẹni ilẹ̀ kó tó gbé fún ó jẹ́ gba kádàrá kò lè rọ́nà lọ́wọ́ ṣẹ́ni Ọlọ́run bá gba àdúrà fún lọ́mọ ráyè ń pè lọkùnrin látọjọ́ táláyé ti dáyé ìran olówó ti wà bẹ́ẹ̀ ni ẹ̀ ń bí Bọ́lá Tinubu irọ́ lẹ pa o ẹ̀ lè pa bàbá la máa mú ni ọ̀là la máa mú lágbára Ọlọ́run ẹ̀ lè pa Bọ́lá Tinubu fún wa tó dẹ́ bá pa nísìnyí ẹjọ́ ta la fẹ́ gbé ta la fẹ́ sọ pé ó ṣáájú ta la fẹ́ pè ní jàgàbá ta la ṣáájú ilẹ̀ Yorùbá nísìn àwọn ò la fẹ́ súnmọ́ pé aṣáájú Yorùbá rè ó ga lára wa o à nírò rí bàbá Ògúndé kọrin ní Yorùbá ronú o ó ní ká ronú àronú látọjọ́ yìí náà àronú àwa ló ń ba nǹkan wa jẹ́ ẹjọ́ tá bá bè kó jẹ́ ẹjọ́ ṣé Kánò la fẹ́ wáṣẹ́ lọ ni àbí Enugu ń la fẹ́ wáṣẹ́ lọ ó mà ṣe o àlótẹ̀ bá tún rántí gbogbo àwọn òṣèré yìí àtàwọn tó ń kọrin tó àwọn kọrin ẹ̀mí tó ń pòsì tó ń sunkún tó ń ṣe dírámà oríṣiríṣi òfò dírámà tó máa pa yín tẹ́ ń pòsì oríṣi tẹ́ ń sun ẹkún ẹgbére ẹ jáde lẹ́yìn ẹ bá ṣe protest o mi ò rí yín ẹ wá fẹ́ wa dragons ẹ̀ ń tọrọ sí Tinubu ẹ̀ ń bu ẹ̀ ń bàjẹ́ ẹ̀dẹ̀ ń jowó ẹ̀ Ọlọ́run àdá fún Èkó ilẹ̀ wa o Èkó ilẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ti mẹ́kọ̀ orúkọ ọ̀pọ̀lọpọ̀ ara ti mẹ́kọ̀ orúkọ láti à ń jẹ lẹ́kọ̀ọ́ amú lẹ́kọ̀ọ́ akọ́lé sẹ́kọ̀ọ́ alẹ̀ sẹ́kọ̀ọ́ à ń lọ sílùú ìbò alọ́ à ń bọ̀ ṣó dà bẹ́ẹ̀ ẹ kọ̀ntínú Ọlọ́run àdá fún yín ojú àṣebí bẹ́ẹ̀ ni ọjọ́ tó wọ́n ní pé rọ́bà lógún ọdún ọjọ́ kan ṣoṣo tó bá dìde yóò bá Bọ́lá Tinubu ló wá rán wọn pé kó lọ máa pààyàn káàkiri àbí
ẹ wá gbé fake news káàkiri, fake news káàkiri, ẹkún òfò tẹ́ ẹ̀ sún káàkiri, òun ló túbọ̀ jí àwọn boys yẹn tó wá ń ṣèkó bó ṣe wù. Ẹ fẹ́ balẹ̀ wá jẹ́, Ọlọ́run nígbà fún yín, Ọlọ́run nígbà fún yín, gbogbo ẹ̀ tẹ́ ń dalẹ̀ Tinubu, Ọlọ́run á dá fún yín, Ọlọ́run á dá fún yín, á dá fún yín, bẹ́ẹ̀ mo sọ fún yín, Ọlọ́run á dá fún yín, Ọlọ́run á dẹ̀ jẹ́ kó débi tó dé o, ibi tó fẹ́ dé yẹn ó máa débẹ̀ lágbára Ọlọ́run.